ni àkí ara alẹ́ ọ̀rọ̀ wá ni àkí àwọn èèyàn tí wọ́n wà lójú ọ̀nà káàkiri àgbáyé ní tí ẹ ti wo tẹlifíṣàn wa lórí fún àwọn ọmọ Yorùbá. Adéròmú Kazeem ní orúkọ tèmi o, ọmọọba ní Sàárẹ̀ Olú ni mo fi ní kí ẹmú kalẹ̀ tówó ẹmú ti ọmọ ẹmú ti àìkú ti ṣe baálẹ̀ tọrọ ìlú Ìbẹ̀rẹ̀kòló ní Ìbẹ̀jú Lẹ́kì ni a wà níbi tí wọ́n ti ń ṣe ọdún ẹgbẹ́. Ta ni ẹgbẹ́? Àwọn ogun ni wọ́n ń pè ní ẹgbẹ́. Kí sì ni wọ́n ń pè ní ẹgbẹ́ ní ilẹ̀ Yorùbá? Èyí àti oríṣiríṣi òní àwọn máa mú wá sí ojú ìwòran yín ní òní ọjọ́ ìṣẹ́gun, níbi tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams náà yóò ti bá wọn péjú pèsè síbí lónìí níbi ayẹyẹ ẹgbẹ́ ọdún àwọn ẹgbẹ́, àyájọ́ àwọn ẹgbẹ́ èyí tí ó ń wáyé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìbẹ̀jú Lẹ́kì. Òun náà ni ẹ̀ tí ń wò yìí ní oríṣiríṣi ni wọ́n o, lọ́mọdé àti ní àgbàlagbà tí wọ́n wà nínú ẹgbẹ́ kan tàbí míì nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ náà ń pè ní ẹgbẹ́. Tẹ bá ń gbọ́ eléré ọmọ, tẹ bá ń gbọ́ àwọn ìyá mi àgbàlagbà lóríṣiríṣi bẹ́ẹ̀ náà wà o. A ó máa fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, ẹ ó máa gbọ́, ẹ ó máa mọ̀ wo bí ó ṣe ń lọ níbí lónìí. Ṣùgbọ́n ẹmú kalẹ̀ tó bá ìsọ̀lẹ̀ kan, ẹmú ti ọmọ òkè sì mú ti àìkú ti ṣe baálẹ̀ tọrọ, ẹ máa tẹ̀lé wa ká lọ.
ẹ̀kọ́dún mà akọ́dún akúyèdún o orúkọ ilé ẹ̀kọ́ rẹ̀ mà. Ọba obìnrin àwọn ló ń pè ní ọba obìnrin lórí òòṣà. Màmá àṣà àrí ọmọdé àrí àgbàlagbà níbí lẹ́nìí kí ni lájọrí ohun tẹ́ ń ṣe gan lẹ́nìí. Alárágbó eléré ọmọ mà àwọn ló ń pè ní ọmọ ẹlẹ́gbẹ́ kí sì ni ọdún ẹgbẹ́. Gbogbo ara lẹ́gbẹ́. Ẹni tó bá ṣàwárí ara rẹ̀ tẹ́lẹ̀ ó ṣòro púpọ̀ fáwọn èèyàn láti jáde pé eléré ọmọ ni mí ẹlẹ́gbẹ́ ni mí ṣùgbọ́n nísìnyí àwọn èèyàn ti ń jáde kí ló mú yàtọ̀ yìí wá kí ló mú ṣe fáwọn èèyàn lásìkò yìí. Láti lọ́mọ láyé. Mà láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ Alárágbó àbí láti tọ̀ yín wá ọ̀nà wo lèèyàn máa ń gbà. Jẹ́ ẹlẹ́gbẹ́ orí olóòlè kó bá ọkọ ẹlẹ́gbẹ́ ni mí o báwo lè gbà fi ran ọkọ lọ́wọ́ láti fi ran ayé ara tiẹ̀ gan lọ́wọ́ ran ọkọ ẹ̀ lọ́wọ́ àtàyé ara tiẹ̀ gan. Ọmọ ẹlẹ́gbẹ́ ó ní ẹni pé tí ọmọ ẹlẹ́gbẹ́ bá mọ̀ pé ọmọ ẹlẹ́gbẹ́ tí ọkọ ẹlẹ́gbẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ ni ọmọ ẹlẹ́gbẹ́ bá ní ẹgbẹ́ náà ó ní lọ́dọ̀ ọlọ́ṣọ́ kò lè yé wọn pé ó ń jẹ ilẹ̀. Ìyàwó ẹ̀ ni. Ọjọ́ tí ó bá ti yí padà láti má ní ẹgbẹ́ náà tí ó bá gba omi jẹ́ ilé ojú òkè náà látálákàlà. Ṣọ́ọ̀ṣì lọ. Ọ̀rọ̀ ẹgbẹ́ dé kí wá nípa tí mùsùlùmí kó ń bẹ̀ kí ni kìrìsìtẹ́nì ṣe ń bẹ̀. Mùsùlùmí pọ̀ mẹ́ dáadáa. Bẹ́ẹ̀ sì àwọn ilé àwa wọ́n lè ti nígbà tí àwọn apáta láti ọ̀wọ́ nítorí wọ́n lè gbọ́dọ̀ kẹ́ẹ̀sì àwọn náà wọ́n lè lò. Fáwọn tó ń wo ìkáàkiri àlè sọ́tẹ́lẹ̀ ní orúkọ yín lẹ́kùnrin mà àti bí wọ́n ti lè kàn sí yín orúkọ yín lẹ́kùnrin mà. Orúkọ mi ni Chief Mrs. Adéwọlé ọkọ obìnrin àpapọ̀ olùmọ̀lá Lagos tí káfíńrì ń gbé ní Ìgàndò lẹ́kọ̀ọ́. Ìbẹ̀jú lẹ́kìn bí. Ok, Ìgàndò náà wà báyìí náà. Bẹ́ẹ̀ ló wà.
ẹja fún láǹfààní kan ẹ sọ nọ́mbà yín ẹ fi nọ́mbà yín sí ẹ dárúkọ nọ́mbà yín sílẹ̀ wọ́n pè yín. fún àǹfààní ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe àwárí ara rẹ̀ láti rí 070 olóòlù ẹ ti bẹ́ẹ̀ káàkiri tí ẹ ti ń wò wá ètò ti parí o a ṣì wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì níbi tí wọ́n ti ṣe ọdún ẹgbẹ́